àyà mà kó ẹ o tó o fi pe ìyá mi lẹ́jọ́. Ọmọ Iyabọ Òjó sọ̀rọ̀ sí Naira Marley lórí ikú Mohbad. Yorùbá bọ̀ wọ́n ní dàda ò lè jà ó lábúrò tó gbójú. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ lọ́gbọ́lọ́gbọ́ tó ń ṣẹlẹ̀ láàrin gbajúgbajà olórin hip hop ní Afeez Adésínà Fáṣọlá táwọn èèyàn mọ̀ sí Naira Marley àti ìràwọ̀ òṣèrébìnrin onítíátà ilẹ̀ wa Iyabọ Òjó dà báyìí. Ọmọ Iyabọ Òjó ti dá sí fàákájà náà àmọ́ ẹ̀yìn màmá rẹ̀ ló wà. Níṣe ló jùkọ̀ ọ̀rọ̀ lu Naira Marley. Ó ní kí lọkùnrin náà gbójúlé tó fi lè lórí láyà láti pe ìyá òun lẹ́jọ́ tàbí béèrè fún àforíjì kan. Ẹ ó rántí pé ọ̀rọ̀ kan tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára nípa ikú ọ̀dọ́mọdé olórin ní Ìléríolúwa Ọládìméjì Alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad tó ti fìgbà kan jẹ́ ọmọọṣẹ́ Naira Marley tẹ́lẹ̀ rí ní ti bí lọ́ọ̀yà ọ̀gá àwọn ọmọ ẹgbẹ́ Marlians yìí ṣe kọ̀wé ẹ̀sùn sí Iyabọ Òjó lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kejìlá yìí pé kí obìnrin náà yá tọrọ àforíjì lọ́wọ́ oníbàárà òun fún àwọn ọ̀rọ̀ àlùfàṣà nínú ìka àbùkù síni àti ìbanilórúkọjẹ́ tó fi kàn án nípa ikú Mohbad. Ó sì gbọ́dọ̀ tọrọ àforíjì náà ní gbangba nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa pé òun ti kó àwọn ọ̀rọ̀ tóun sọ náà jẹ, àìjẹ́ bẹ́ẹ̀ yóò bára ẹ̀ nílé ẹjọ́ láìpẹ́ táwọn yóò sì ní kí kóòtù dá a lẹ́bi kí wọ́n sì pa á láṣẹ láti san mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 million naira gẹ́gẹ́ bí owó ìtanràn. Bó tilẹ̀ jẹ́ pé Iyabọ Òjó fúnra rẹ̀ kò tí ì fèsì sí lẹ́tà ọ̀ràn tí wọ́n kọ sí yìí, bẹ́ẹ̀ ni lọ́ọ̀yà rẹ̀ kò tí ì sọ̀rọ̀. Àmọ́ Priscilla Àjọkẹ́ ọmọ Iyabọ Òjó ti bọ́ sójú òpó ayélujára rẹ̀ lórí Instagram rẹ̀ ló sọ̀kò ọ̀rọ̀ ṣọwọ́ sí Naira Marley. Ó ní ohun tí wọ́n ní kí òkóbó rẹ̀ bọ̀ kò bọ́ tó fi lóun lè bọ igba abẹ́rẹ́ lóòkùn. Ọ̀pọ̀ ẹ̀sùn tó wà lọ́rùn rẹ̀ yẹ kó mójútó, kò ṣe bẹ́ẹ̀ màmá òun ló wá rí pè lẹ́jọ́ tó tún fẹ̀sùn kàn. Ó ní àyà kó Naira Marley gan ni o torí ìwà àgàbàgebè ni ohun tó ṣe yìí. Díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ òun kà pé ta ló fẹ́ pè lẹ́jọ́ náà? Ó tí ì yanjú ẹjọ́ rẹ tó wà ní kóòtù lórí àwọn ẹ̀tọ́ àti àjẹmọ́nú ọmọọṣẹ́ ẹ tó dolóògbé yìí. Ó wá ló fẹ́ pe ẹnìkan lẹ́jọ́ lẹ́yìn tí ọ̀pọ̀ ẹ̀rí ti bóde nípa ìwà ìdúnkookò mọ́ni tí ìwọ àtàwọn akẹgbẹ́ ẹ hù sí ọ̀dọ́mọdé tó kú náà. Obìnrin tó fẹ́ bá jà yìí, ìyẹn màmá mi, ti jáde síta láti jà fún ẹ̀tọ́ olóògbé. Bẹ́ẹ̀ ló ti lọ sí tẹ̀sán ọlọ́pàá lọ́pọ̀ ìgbà lórí ìṣẹ̀lẹ̀ yìí. Títí di bí mo ṣe ń sọ yìí ni wọ́n sì ń san owó ọsibítù àti ìtọ́jú DJ Splash. Màmá mi jà fún ẹ̀tọ́ ọ̀dọ́mọkùnrin olórin yìí tí wọ́n fòòró ẹ̀mí ẹ̀ pa. Àmọ́ nítorí èèyàn fúlọ́fúlọ́ kan tó ṣe bí alágbára ti bọ́ sóde láti ìfirọ́bò tọ́mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí pariwo pé kí abiyamọ ẹni ọdún 24 tó sì ń ṣọ̀fọ̀ ikú ọkọ rẹ̀ lọ́wọ́ lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ fọ́mọ ọwọ́ rẹ̀. Ìyẹn nìwọ náà wá gùn lé báyìí. Lóòótọ́ o, olóògbé lè má sí láyé mọ́ láti jà fún ara ẹ̀ o, àmọ́ mo mọ̀ pé ẹ̀mí rẹ̀ kò ní sùn àsùngbàgbé rárá. Priscilla tún ní àbí ẹ ò rí ìgboyà burúkú, wọ́n fẹ́ pe ta ni lẹ́jọ́. Mo rẹ́rìn dé ọbàkan yín ṣá, aláwàdà kẹríkẹrì, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa ń yà mí lẹ́nu ṣá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báyìí ni ọmọ Iyabọ Òjó gbèjà màmá rẹ̀ tó sì bẹnu àtẹ́lu Naira Marley fún ẹ̀sùn tó fi kan ìyá rẹ̀ ọ̀hún. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣọ̀n Aláròyé online.